dáa báwọn. In fact, we still want more of him in our society. Bẹ́ẹ̀ ni èèyàn tí bíi ti bàbá K1 yìí, èèyàn bíi ti Portable, mo nílò wọn kan pọ̀ jaburata ní society wa. Ẹ̀yin obìnrin dójú tì á ó pọ̀ jù. Yes, ẹ̀ ń dójú tì á tójú ò bá tì yín tí ò ti àwọn aráalé yín. Àwa tí a jọ gbé pẹlẹbẹ sí abẹ́ yìí, ojú yín tì á. Ojú yín tì á. Tí ò bá wá rí bẹ́ẹ̀ náà pé téèyàn bá ní oyún kóyún sàárà ni. Bí bàbá ẹ̀ bá tún tẹ́wọ́ gbélé ní ìsìn, nígbà tí ó tún bá fi dọdún tí ń bọ̀, ẹlòmíì náà ó tún bọ́ ọ̀tà. Láti ẹ̀ lárùn kan. Sọ́dọọdún láàmọ̀ọ́rùn ni. Ṣé gbogbo ìtẹ́yìn bá ti ṣe ní ọkùnrin àtobìnrin lẹ gbọ́dọ̀ fi lóyún fún celebrity ni? Ṣé ẹjọ́ sọ wípé ẹ fẹ́ lóyún fúnra yín? Ẹ̀yin ìròyìn gbé fún atálákàntì. Àfi kẹ́ mọ ganu sí ogún ológun. Bá wí tà ìwé ní ìsìn, wọ́n ní ẹ̀ náà ṣe wá ń ṣe báwọn. Ọ̀n náà ò ṣe ní ṣe báwọn. Ẹni tó bá lówó lọ́wọ́ kó náà ni kó jayé orí rẹ̀. Ó wá kù sórí ìwọ obìnrin tó bá ní ọpọlọ. Wọ́n ti wá so obìnrin di mẹ́ta múrí. Wọ́n ti so obìnrin di mẹ́ta múrí. Wọ́n ti wá ń ta obìnrin mẹ́ta. Wọ́n mọ̀ gbé obìnrin ló cheap jù láyé. Sẹ́rù gbèsè ayé tá a fẹ́ mọ gbénu. Ìdí náà nù tó fi jẹ́ pé wọ́n ń treat wa bí ò ṣe yẹ kán treat wa. Ìdí nù tó fi ń ṣíá bí ò ṣe yẹ kán ṣíá. Wọn ò wá sí àpọ́nlé fún àwa obìnrin mọ́. Nígbà tó jẹ́ wípé àwa là á mọ̀ fira wa bìn ọkùnrin. Nígbà tó jẹ́ wípé obìnrin náà lẹ́ẹ̀ bá níbi tí wọ́n ti lọ́ mọ́ de káyá mọ́ ń tá mọ́lẹ̀. Tí wọ́n ti lọ́ mọ́ ṣe àdódùn àdómúwá àdóṣe kinní kan gbogbo orí burúkú láyé ọwọ́ obìnrin lẹ́ẹ̀ ti bá. Bóyá tí ò bá sí obìnrin láyé gan bí èèyàn kan ṣe sọ bóyá ayé gan ò bá tiẹ̀ lójútùú. Obìnrin da ayé rú ó pọ̀ jù. Ẹ ti mọ̀ wípé ẹni ẹlòmíì ti níyàwó kò tí ì bọ́yàwó ẹyọ kan o. Kò tí ì bú ẹyọ kan o. Olọ̀pọ̀lọpọ̀ yín náà tún lọ ra ọrùn ara yín bọ̀. Nígbò bá yẹ wa mọ ké síta. Nígbò mọ̀ pé wò nífẹ̀ẹ́ wa. Kí ló jẹ́ kí ló fi á sí? Kí nígbà tó mọ̀ pé wò nífẹ̀ẹ́ wa sí? Kí ni ó dé ṣe kí ni ó wá fẹ́mi tó wà àbándọ̀ yóò àbándọ̀ rẹ. Ẹ ní fojúlẹ̀ báyìí kẹ́ ẹ wo ọkùnrin tẹ́ ẹ fẹ́ mọ ní oyún fún. Ọ̀pọ̀lọpọ̀ yín ti believe wípé kẹ́ ẹ sá ti lóyún fẹ́yàn kan ni. How many times láti sọ wípé someone can make a good sugar daddy kó mọ̀ make a good husband. Kò tí ì yí ọ débẹ̀. Ọkùnrin míì gan tó yẹ kẹ́ ẹ mọ gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ kẹ́ ẹ mọ rẹ́ jẹ lásán ipá ẹ ti lẹ̀ mọ́lẹ̀ ẹ ti lóyún fún un. Ẹ ti foyún ẹ̀sìn ẹ ti fi bà gbogbo ilé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ ti fi dádé rú just because of wíkẹ́ni. Ẹ̀yin náà sáfẹ́ ganu sí ẹ fẹ́ jẹ́ ń bẹ̀ ẹ fẹ́ lá ẹ fẹ́ bu nǹkan lá. Mo ní ìdúró àwọn ọkùnrin báyìí tán lè máa fi ń tòtòrò bóyá tírú wọn bá ti ẹ̀pọ̀ ní society wa bóyá wa obìnrin yóò jókòó á lè dánú wa rò á yè fira wa ṣẹlẹ́yà káàkiri. Ìyá tó jáde ní ìsìn tí ń gbé oyún kí ń gbọ́mọ kiri. Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé kò rí ọkùnrin pé ní àdúgbò wọn tó yẹ kó fẹ́ kó jọ bẹ̀rẹ̀ ní nǹkan ọkùnrin kan? Ṣé ẹ mọ iye ọkùnrin tí ó fi soge kó tó wá dọ́dọ̀ ẹni tí ń si orin fún pé wàá lóyún kóyún sàárà ni tòótọ́. Tó bá lọ ní oyún orí ibú kan fún ẹni tí ò yẹ kó ní oyún fún sáà ọmọ àlélé yín lẹ́kan sínú sàárà ni kò sí ní taari ṣe sí sàárà ni. So ti yé ẹ má lọ rò pé celebrity nìkan ni o mo ń generalize ẹ̀ báyìí. Tó bá lọ ní oyún orí ibú kan with the hope wípé ẹ ti má ti lóyún fún iye mọ̀ tọ́jú mi sàárà ni ọmọ àlélé yín lẹ́kan sínú. Ẹ̀yin kò wá last name bá rẹ̀ kò jàn mọ́ yín orúkọ fún. Ọmọ náà ń sọ ìwé ta ló rán ọ̀bímọ rẹ̀ bàbá ò tí ì gbọ́ ọtí àdì orúkọ rẹ̀ mọ́ ó yẹ ká tún gbé ni pẹ̀lú orúkọ tó àdì mọ́. Ẹ̀yin ẹlẹ́sìn gbogbo tẹ́ ń bá a lójú jẹ́ ẹ̀ ń bá a lójú jẹ́ ẹ̀ ń bá àwọn obìnrin lójú jẹ́ ẹ̀ ń bá àwọn obìnrin lójú jẹ́ pàdé yín mọ́ díẹ̀ kì í ṣe dandan náà ní kẹ́ mọ́ bímọ yẹ̀yẹ̀ orí burúkú káàkiri. Kẹ́ mọ̀ sẹ́sìn káàkiri kẹ́ mọ̀ sẹ́lẹ́yà kẹ́ mọ̀ fà obìnrin sẹ̀sìn. All is well yín o part 2 ó ń bọ̀ alájìkẹ́rì iná ẹ bá like comment ẹ share.